Mẹ́nu ẹ̀ lórúkọ mi. Èmi sì ni ẹ ṣe bí o ti mú ìyàwó mẹ́nu. Johnny ma. Johnny Jama. Ẹni mà sọ́nà bẹ̀bẹ̀ ẹni bí. Kúnlé Afọ́d mẹ́nu ẹ̀ lórúkọ ọkọ ṣé bí ni wọ́n ń pe Mercy ìyàwó ẹ̀ àwọn méjèèjì useless couple irú ọkọ níyàwó irú kan tó rúbà kan ikọ̀ ògbé kan bíi machine lọ́wọ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ olúwa ni wọ́n ń ṣe tìbílẹ̀ wòlíì lẹ́ni babaláwo lọ́la. láàrin ibi tó wà yìí ẹgbẹ́ ògbé ọdẹ ó sú ara mẹ́wọ́n sí tọ̀. Kì í ṣe mi ò ráyè àtọ̀run ni mo ti lo pampers. wọ́n ń ṣiṣẹ́ ìpè wọ́n ń retí àdúrà orúkọ ń rò wọ́n èkó ń dàbí àrà ẹ wò ó ẹni àríntàkìtì ní tẹ́ bá sinimá ìtẹ́ wò ó orúkọ thriller ni 100% comedy extravaganza written produced and directed by Kúnlé Afọ́d starring Mercy Aigbe Kúnlé Afọ́d Délé Òdùlé Yétúndé Wùmí Dúpẹ́ Jayé.